lẹ́yìn tí adáwọ̀pẹ́ fún Allah ṣe as-salatu fún Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam dáadáa as-salatu náà kó bá wa ara ilé Ànábì àti àwọn sàhábà rẹ̀ àti gbogbo ẹni tí ó bá tẹ̀lé lánàá òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam títí ó fi máa di ọjọ́ ìgbẹ̀yìn. lẹ́yìn náà ó kí gbogbo wa ní ìkàlẹ̀ lọ sí kí ààyè tí a wà yìí ààyè bí táwọn pè ní Open Mosque Dawa Center sọ ọlọ́dà fún mọ́ṣáláṣí àlékún dáadáa fún wa tí a wá ṣe alágbèékalẹ̀ ètò ìdánilẹ́kọ̀ọ́ yìí tó wá kó àwọn ọkùnrin sínú ó tún wá kó àwọn ìyá wa náà ọkọ̀ wọn sínú ó tún wá kó àwọn táǹkì ọ̀dọ́ ọkọ̀ wa sínú ó dá àwọn ògbó wẹrẹ wa náà ó tún rí àwọn kọ̀ọ̀kan náà láàrin wọn àfẹlùwà wa o ó yẹ tí ń bẹ́ẹ̀ bí wà àwọn ìdókó báyìí ọlọ́dà fún mọ́ṣáláṣí fún wa àlùbáríkà wà àwọn ìdókó báyìí ọlọ́dà fún mọ́ṣáláṣí fún wa láàdá tí yẹn máa ń gbà níbi wà àwọn iṣẹ́ báyìí ọlọ́dà fún mọ́ṣáláṣí fún wa o àwọn amradul qulub àwọn àìsàn ọkàn tí máa ń bá ṣe olórí jẹ́ ọlọ́mọdé ṣàdánwò fún wa o min al-ujbi wal-kibri war-riya was-sum'a wa hubbu ri'asa àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà àwọn àìsàn ọkàn lọ́dà kò mọ̀ fi ṣe wá àwọn abẹ́lúwa wa al-ikhlas májẹ̀mú kan tó tóbi ní tọ́lọ́ fi máa ń tẹ́wọ́ gbaṣẹ́ ọlọ́dà kò sànù wa kò fi gbaṣẹ́ wa o ọlọ́mọ ṣàdúgbò ikhlas fún wa ọlọ́mọ jẹ́ kí àwọn nǹkan tí máa ń gbaṣẹ́ jẹ́ pẹ̀lú ìwọ̀ṣẹ́ náà máa lọ́wọ́ gbogbo àwọn tó bá jáwé nítò lábẹ́ ìdókò ìfọlọ́wọ́ sàkàtúwà rẹ̀ sọ̀rọ̀ ẹ̀. na akọ́lé tí mo lérò pé wọ́n ní ká fi wá bára wa sọ̀rọ̀ bí inú ni wọ́n pè ní al-istiqama steadfastness ìyẹn ni pé ká dúró déédéé ká dúró níbi tí tọ́ ká sì dúró níbi tó ti ṣe yẹ àbẹ̀lẹ̀ wọn bá kú jọ ó ṣàmì nǹkan kan wa ó má ṣàmẹ́sẹ̀ wá dúró ọlọ́mọ ṣàjà lè dúró bó ti tọ́ ọlọ́mọ sì jẹ́ ká lè dúró gẹ́gẹ́ bó ti ṣe yẹ. na àkọlé yìí òun náà ni a máa wá fi bára wa sọ̀rọ̀ nídòkó yìí a máa wá sọ̀rọ̀ náà nìyẹn ọ̀rọ̀ tí kìí ṣe tọ́lọ́run tí kìí ṣe tànàbí sallallahu alaihi wasallam ọlọ́run jọ́jà níwájú tẹnuwájá ni ọ̀rọ̀ ìfẹ́ nú àdáwò ní fún àlùfáà tí máa ń bá ní sọ̀rọ̀ lọ ọlọ́run náà kò mọ̀ sí ọ̀rọ̀ wa ní ọ̀rọ̀ fẹ́ nú gbogbo dábàá sọ bí ọlọ́mọṣà àdékò ṣe déédéé qala Allah qala rasuluhu qala sahaba. ọ̀rọ̀ tá a ní ká wá gbé yẹ̀wò al-istiqama ní ká dúró déédéé ẹ dákun ká dúró déédéé lórí kíni. ṣé ń ta wá sọ̀rọ̀ lé lórí ni pé ọjà tó ní kálukú wá ń ta o ẹja dúró déédéé ń bẹ o ó dá mi lójú pé táníwò tá a fẹ́ sọ̀rọ̀ yìí alaikum assalam wa rahmatullah mo rò pé kò ní jẹ́rú èmi là á pè wá nìyí ẹ wá ń kọ́ nídìí wa lórí ká lè máa ta ọjà torí wọn pé àkọ́kọ́ wò dáadáa ni pé nígbà bá fẹ́ pé wà bá wa sọ́kù láti dúró déédéé ní ọjà ọjà ìwé lòún tà án ẹ̀kẹ́ni bá ti ń tajà tó wá wá successful mẹ́ àti bí wọ́n ti wá ṣe dàbí wá tó fi wá dá fún ọba yìí díẹ̀ àdìpọ̀ dàbí kọ́ dúró déédéé wá ṣàlàyé ọjà síta fún wa kì í sì torí ọjà aláṣẹ ni wa àbí torí ẹni jẹ máa nítorí ẹ̀kọ́ kìí ṣe lórí pé ṣe ọwọ́ kan ọ̀làdà àwọn wáṣàlàyé ẹ̀fọ́ àwọn míì àti nítorí tá a ṣe ní káwá sọ̀rọ̀ nípa al-istiqama ní kápá dúró déédéé yìí ó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ at-tamassuku bid-din wal-istiqamatu ala al-islam wal-istiqamatu ala at-tawhid wal-istiqamatu ala at-ta'ah wal-istiqamatu ala tarki al-ma'asi ó ní pé káwá bára wa sọ ká dúró déédéé lójú ọ̀nà ẹ̀sìn ọ̀dọ́ ní ìtókù gbogbo wa sínú bó láti dúró déédéé àǹfààní wo sì ni ká dúró déédéé yìí àǹfààní wo ni yóò fún wa kí sì làgbóyè ìdúró déédéé àmọ́ sọ̀rọ̀ bẹ́ẹ̀ rèé àrísìkí ká sọ̀rọ̀ kó yéèyàn ọlọ́dà kò mọ́ sí àṣẹ fún wa nídòkó yìí ọlọ́mọ sí àjáde ní sọlá sọ yé àrísìkí ká sì gbọ́ ọ̀rọ̀ kó yé ní ọlọ́dà kò mọ́ sí àṣẹ fún wa nídòkó yìí náà àṣìṣọ́ àṣìgbọ́ ọlọ́dà kò mọ́ sí àṣọ wa kó bẹ̀rù ọlọ́dà àdùnkẹ́rù. al-istiqama ká dúró déédéé kinayatun an at-tamassuki bi amri Allahi ta'ala fi'lan wa tarka wọ́n ní dájú ní al-istiqama ká dúró déédéé yìí ó ní at-tamassuku bi amri Allahi ta'ala ìtumọ̀ ká dúró déédéé ó ní ká dúró ti àṣẹ Allah subhanahu wa ta'ala dídó táwa dúró yìí dídó táwa dúró débi pé fi'lan ìtọ́lọ̀ máa ní ẹ máa ṣe àwọn oṣù máa ṣe lọ́dún wọ̀nyí wa tarkan àwọn ìtọ́lọ̀ bá ní ẹ fílẹ̀ àwọn oṣù máa fílẹ̀ kódà táà ló wo ìtafẹ́ fílẹ̀ yìí tí ó sì ní débi pa wá al-istiqama nù ìyàtọ̀ al-istiqama iltizamu awamirillah wa tarki nawahi ká dúró ti àṣẹ Allah subhanahu wa ta'ala dídúró ti táwọn dúró ti yìí wà máa jẹ́ for better àti kí ni for worse ṣe mọ̀ pé àwọn èèyàn tó máa ń sàwọn ìgbéyàwó kan ní ìsìnláyé lónìí ọgbọ̀n ìgbéyàwó wọn kọ́ọ̀tù ni wọ́n ti lọ ní sí o wọ́n wá rúlù fún wọn ní kọ́ọ̀tù pé ìgbéyàwó ilé ìtẹ́wá sí yìí o for better for worse èyí wọ́n sí nínú Islam for better wá ọ̀gbìn alówàjẹ́ náà for better ni o
ìjọba ti ń di worst Islam fún kálukú mọ́nà sọ́ọ̀lì máa bá worst ní lọ àbọ̀ nílé ìbá lọ ẹ máa rẹ̀ lẹ́dẹ̀ báyìí. Ayọ̀ sọ́ọ̀lì máa bá worst ní lọ máa bá lọ ilé yìí ò fẹ́ ro ìmí lọ́rùn la darar wala dirar. Bí Islam ṣe encourage ẹ máa fẹ́ra yín ẹ máa so ìjà ara yín ẹ máa jẹ́ lọ́kọ láya Allah Islam náà tó sọ pé níjọ́ tí ò bá ti rọrùn oníkálukú máa lọ ní ọ̀tọ̀ọ̀tọ̀. Àmọ́ láti dúró ti ẹ̀sìn Ọlọ́run ohun dandan làwọn máa ń lo for better for kíni for worse ìṣèlú túmọ̀ rẹ̀. Níjọ́ àbá ń jẹ́ ní Islam á dúró tàṣẹ Ọlọ́run níjọ́ tá a bá tó rí jẹ mọ́ Allah yà á dúró tàṣẹ Ọlọ́run. Wíwá mọ́ṣáláṣí wa àìlówó lọ́wọ́ wa ò ní jẹ́ pé ò ní increase volume rẹ̀ ipa tó wá lówó lọ́wọ́ tán kò tún gbọ́dọ̀ tún decrease volume rẹ̀. Hadihi hiya al-istiqama hadihi hiya al-istiqama. Kọ́rọ̀ ilé wa yé wa ẹ jẹ́ fún wa ní àpèjúwe kékeré kan. Gbogbo ẹni tó bá fẹ́ ní istiqama wọn náà máa wá wọra rẹ pé ní dín nǹkan ẹ̀sìn ìjọ ojú ọ̀tá fẹ́sọ̀ yìí. Al-mustaqim ẹni ó dúró déédéé mithluhu mithlu al-jabal mithluhu mithlu al-jabal. Àpèjúwe ẹni tó fẹ́ ṣe Islam tó dẹ̀ fẹ́ ní al-istiqama àpèjúwe rẹ̀ dà gẹ́gẹ́ bí àpáta tí oòrùn tó lágbára bá dé oòrùn tó wọ bíi 50.3 degree kódà ká ní 50 degree lásán àgbákò ti dé kódà 45 degree ìdààmú ni kódà 40 degree ìdààmú ni oòrùn tó wá wọ 50 degree jama tá a bá gbé òrí sínú ẹ̀ kí ni ó ṣẹlẹ̀ yóò yọ ara gbé òkúta sínú ẹ̀ ńkọ́ yóò dúró síbẹ̀ àbẹ́òkúta ó yọ là oòrùn máa ń yọ nǹkan àmọ́ kò sí oòrùn tó lè mú tó lè ká àpáta ò ní yọ. Al-mustaqim ẹni tó náà fẹ́ dúró déédéé lójú ọ̀nà ẹ̀sìn Ọlọ́run ọba kò sí irú nǹkan tó lè mú ìgbóná dání tó bá bá kí ni yóò ṣe jẹma yóò dúró ní òun Al-mustaqim nù. Yìí tí ó bá yẹn díẹ̀ sí ìgbóná dé ìnira ó dé kò sí irú oòrùn tó lè mú kò ní àfẹ́ ti kí ni jẹma kò ní àfẹ́ ti àpáta àmọ́ èyí wá lè fọwọ́ ká àpáta yẹn ẹ wá rí pé ó lè máa gbóná kódà ẹsẹ̀ lásán lè má ṣe rìn lórí ẹ̀ àmọ́ oòrùn yẹn ò ní àfẹ́ ti àpáta. Lẹ́yìn ìgbóná nǹkan mìíràn tó máa ń ṣẹlẹ̀ àbí nǹkan mìíràn ṣẹlẹ̀ jama òtútù náà máa ń mú ọyẹ́ máa ń mú ẹ má gbàgbé a ní al-mustaqim mithluhu mithlu al-jabal ẹni ó dúró déédéé tó dàbí àpáta ni o níbi ẹ̀sìn Ọlọ́run. Bí òòrùn àti gbóná òòrùn ṣe àfẹ́tì àpáta kọjá pé yóò ṣàgbóná bẹ́ẹ̀ náà ni tó tútù bá tún dé tí ọyẹ́ bá dé kó làpáta tó ṣe máa ń rí dáhùn mọ́jà máa yóò tún gbóná ni o. the only thing jẹ́kẹ̀lé rí ni pé bẹ́ẹ̀ bá tún súnmọ́ bí àpáta yẹn ó tún lè tútù àbí àpẹ́jọ máa yẹ mọ̀ pé ọ̀la pé mú òtútù la wà lápáta yìí ṣe ó ṣe tútù báyìí. Oòrùn kò lè yọ bí òrí òtútù kò lè freeze ẹ̀ kó wá sọ di bí yìnyín abúlé sílẹ̀ jẹ̀má yóò wà lójú kan náà. Bákan náà inú títú máa ń da nǹkan láàmú tí ò da àpáta láàmú láyé ó ní pé àpáta gbogbo tó bá dúró sí kò sí ìran atẹ́gùn tí ò bá fẹ́ kí lápáta ó ṣe yóò dúró ní o. Al-mustaqim mithluhu mithlu al-jabal ẹni ó fẹ́ dúró déédéé lójú ọ̀nà ẹ̀sìn Ọlọ́run ọba òun náà dàbí àpáta ni oríṣiríṣi atẹ́gùn ni yóò máa fẹ́ ẹni tó fẹ́ dúró déédéé kò sí atẹ́gùn náà kí ló ń ṣe yóò wà lójú kan ní o. Bátẹ́gùn dùnú bá fẹ́ mo ní ó wà bátẹ́gùn ayọ̀ bá fẹ́ ní mo ní ó wà bí ìbànújẹ́ náà bá tún dé olùgbàgbọ́ òru tó dúró déédéé kí láì fẹ́sì lọ́dọ̀ rẹ̀ ó dúró náà ni o. èmi àti yín ọmọ bíra wa o èmi àti yín ìmúlẹ̀ àmọ́ ṣe ká mọ̀ bíra wa istiqama yìí ǹjẹ́ bá ti gbọ́ yé ni nígbà sọ̀rọ̀ ìdọ́kàn tí ẹ náà bá ní pé tátẹ́gùn àdánwò bá dé nísìnyí ọ̀ní sọ̀tọ̀ mi ọlọ́mọdé aládánwò tó ju ìmọ̀ níwá lọ ẹ jẹ́ ká dùn àmì ó pọ̀jù àdúrà wa o èmi àti yín ẹ má jẹ́ ká máa ní confidence lórí àbí àwa ti nígbàgbọ́dé yìí àwa yìí kọ́ láti mutí mọ́ aláyọ̀ lè mutí wàláyọ̀ lè mutí wàláyọ̀ lè mutí máa bẹ lọ́run ọlọ́mọdé ọ̀rá àdánwò tó wọ̀ mutí. inú àwa yìí àwọn tó lè ṣẹbọ mọ́ máa bẹ lọ́run ni aláì máa bẹ lọ́run ni aláì máa bẹ lọ́run ni àìmọye àwọn tó ní mẹ́jọ lánàá wọ́n gbẹ́bọ̀ gbẹ̀yìn ayé wọn ìwà àdánwò bẹ́ẹ̀ náà dákun mọ́dì kan wá. níbi àwọn ti bá dé yìí àwọn ò lè ṣe ìsìn náà mọ́ sọ bẹ́ẹ̀ aláì mọ́ sọ bẹ́ẹ̀ aláì mọ́ sọ bẹ́ẹ̀ aláì mọ́ sọ bẹ́ẹ̀ àwọn kan bára wọn di ìsìn náà wọ́n ní mọ́ ní ìjọ lánàá ṣètánì orí wọn mú náà ni kí láwọn náà ti di lónìí àti donisi náà tẹ́lẹ̀ àwọn donisi náà tààfà donisi náà inú gbọ̀nsílẹ̀ tó dúró dédé ọlọ́dà kò mọ́ sí wà lọ́nà ó di nàkà mélòó ta kà nísìn tí a fẹ́ tàpátá ìkàtí mélòó ó ti ka mẹ́ta kí lákọ́kọ́ oòrùn kò sí oòrùn tó lè mú ó sì fẹ́ sí ọlọ́wọ́ balẹ̀ olùgbàgbọ́ ni o kò sírú òtútù tó lè mú kò sírú ọyẹ́ tó lè mú al-mustaqim mithluhu mithlu al-jabal ẹni ó dúró dédé yóò dàbí àpáta ni kò sí bí òtútù yẹn ṣe òtútù ìbẹ̀ lára ẹ̀ bẹ́ẹ̀ ni olùgbàgbọ́ òdodo kò sírú nǹkan tó lè bá láyé yìí kò sí wẹ̀ bó ṣe lè wò lágbára tó òtútù ni o nǹkan tó dáa kan ni o kò ní àfẹ́ǹtì ìgbàgbọ́ rẹ̀. ó náà fún alátẹ́gùn oríṣiríṣi atẹ́gùn ni máa ń fẹ́ àtàtẹ́gùn àgbà àti ìjẹ́ àtẹ́gùn àgbà gbogbo mi tó bá ilé fẹ́ sáà
wọ́n sì gbọ́dọ̀ máa dúró ọwọ́ àmọ́ retí àwọn ìkẹta ń kalẹ̀ ìkẹlẹ̀ kẹrin onígbẹ́ni nǹkan tí máa àfẹ́ ti bẹnu ayé tí àgbàrá òjò bá dé òjò àmọ́ wọ́n nǹkan náà ẹwọ bó ṣe àti wọ́n tó síta bó ti pọ̀ tó bí òjò bá dé tí a rí flood tó pọ̀ tí àgbàrá òjò bá dé gbogbo ṣe àìwò ti pọ̀ tó kí ni ó ṣe yóò wọ́n lọ lẹ́yìn kọ̀ọ̀kan ni táàrí mọ́ táàgbà tí nígbà tí flood bá ti máa gbé odidi èèyàn tí flood bá ti lè máa gbé odidi ilé tí flood bá lè máa gbé ọkọ̀ tí flood bá lè máa gbé trailer àfa àmọ́ ẹ̀ lọ́dẹ̀ wọn bí flood bá ti ń dé gbogbo nǹkan ìjẹ́ máa ń débi àpáta láà ẹ máa sọ fún wa ní kí ó ní pé fàṣẹ ìlú àrùn nílẹ̀ màkà nílẹ̀ àlè fàṣẹ ìlú àrùn. àníjàrí àgbàrá òjò yẹn ó gún ní fún o nítorí wàá lóun fẹ́ gun àpáta kò ní àpáta gùn yóò wà lómi gbà ní. ẹ̀yọ́ wọ̀nyá mi nínú Islam àpèjúwe tí mo mú wáyé gbogbo orú ìran gbóná tó bá ń ṣẹlẹ̀ wàhálà tí bá ṣẹlẹ̀ nínú ìgbésí ayé wa kó má affect ìgbàgbọ́ wa kò sínú òtútù tó lè máa mú wa kó má affect ìgbàgbọ́ wa kò sínú atẹ́gùn tó lè máa fẹ́ kó má affect ìgbàgbọ́ wa kò sínú àgbàrá òjò tí máa ń gbé nǹkan lọ kó má gbé èmi àti lọ nínú imani hadha huwa al-mustaqim hadha huwa al-mustaqim. ó wá dá mi lójú pé pẹ̀lá pẹ̀jú ìta múwáyì àtàwọn tá a sọ yìí tó bá ní kémi àti yóò fọwọ́ tú ìsàlẹ̀sàlẹ̀ ọkàn wa ìjẹ́mi àti ilé fọwọ́ gbáyà ní gbogbo ń ta kálẹ̀ ládàá gbogbo wàhálà tó lè bàbá ẹnu ayé tó bá ṣẹlẹ̀ sẹ́mi àti ìkémi àti yá sì dúró déédéé sáré fọwọ́ rẹ̀ sọ̀yà bí a ti bùkátà ṣáàdúrà jẹ ìkọlọ́wọ́ bá kó ṣe mi àti iná ní al-mustaqim ọlọ́run dákun mọ́ṣáà síwánú àwọn al-mustaqim ọlọ́run síwánú àwọn al-mustaqim ṣe wá rí mùsùlùmí òdodo àlùjánnà táwọn wá káàkiri àwọn tí ó kọ́kọ́ nínú wa àwọn tó bá ń báyìí àwọn tí wọ́n bá dàbí àpáta báyìí àwọn ẹni tí kò sí atẹ́gùn tó lè máa fẹ́ kò ní gbé wọn lọ kò sí òjò tó lè máa rọ̀ kò ní gbé wọn lọ kò sí oòrùn tó lè máa mú kò ní mú wọn lóru àwọn dúró náà ní pé irọ́ṣẹ́ orí ibi tí Allah subhanahu wa ta'ala orí ibi tó fẹ́ ká wà yẹn ibẹ̀ náà làwọn wà àwọn oníṣe kan ní hadha huwa al-mu'minu as-sadiq wa hadha huwa al-mu'minu al-mustaqim wa hadha huwa al-muslimu al-mustaqim wa hadha huwa abdullahi al-mustaqim. Allah subhanahu wa ta'ala ó lọ sọ fún ọlọ́run Qur'ani ó ní innal ladhina qalu rabbuna Allah thumma istaqamu ìyẹn láti rí pé mo ti nígbàgbọ́ òun gẹ́gẹ́ kọ́ ni nítorí pé àìmọye àwọn tó nígbàgbọ́ bíi tiwọn náà yọpọ̀ ní ìlànà àìgbàgbọ́ lọ́padà gbẹ̀yìn ọ̀rọ̀ wọn àìgbàgbọ́ ni àìmọye lónìí ẹlòmíì nígbà ìdààmú dé nígbà wàhálà dé gbogbo tawhid ó padà kojú wọlé gbẹ̀yìn wallahi yóò kojú wọlé gbẹ̀yìn àti ní dáadáa máa ń gbọ́ dáadáa àwọn ẹlẹ́hà muntaqiba tó lónìí kọ́ tó bójú fọlọ́wọ́ Allah subhanahu wa ta'ala tó bójú fọlọ́wọ́ Allah subhanahu wa ta'ala àdánwò àìrọ́mọbí náà ló dé àìríkìrì jama àìrọ́mọbí ọmọ àìrọ́mọbí ló dé nígbà tí àdánwò àìrọ́mọbí tádàwọ̀ yìí dé tí wàhálà dé tí ìdààmú dé lórí àìrọ́mọbí ọba àti kẹkí lóye tó máa ń lò ọba Yorùbá yẹn máa sá sí lórí Yorùbá tó máa sọ̀rọ̀ burúkú kan Yorùbá sọ yí pé kèfèrí làá fi máa ń wá ọmọ amákìrì ìgbàgbọ́ làá fi máa ń wò ó tó wá di gbogbo ọ̀nà tábà lè gbà èmi náà bímọ àwọn ẹlẹ́yà máa ti ń jáṣe jẹ nísìnyí àwọn náà ti ń jáṣe jẹ o nítorí kí ni àwọn ọmọ yìí náà àfààní Allahu iyyakum ọlọmọsá mímí àti ìlú o tó ẹni tí ó bá jẹ́ al-mustaqim àwọn nǹkan yìí kí wọ́n náà máa fi wọ́n rà rẹ o pé ní táwọn atẹ́gùn bá dé sí kò ní gbé ọ lọ tí àwọn atẹ́gùn bá ń fẹ́ sí kò ní gbé ẹ lọ tí wọ́n náà wọ́n bá sọ pé innal ladhina qalu rabbuna Allah thumma istaqamu tó ń dájúdájú àwọn ẹni tí wọ́n sọ pé olúwa tiwa ni Allah yẹn nígbà tí wọ́n sọ Allah yìí tó ti gbàgbọ́ nìyẹn ọwọ́ olúwa ni thumma istaqamu ó ní ìbẹ́ sọ yẹn wọ́n dúró lórí ìjìyà dé wọ́n dúró lórí ìgbádùn dé wọ́n dúró lórí gbogbo kọ́dá dé wọ́n dúró lórí kí ló fa aláì ìdúró dédé náà alẹ́ tí ó bá ti dúró dédé nǹkan méjì ló mọ́ ń dá ìlàmú bá ti lọ́rọ̀ pé ó sì ó yára bá tèèyàn jẹ́ aláì kò sí rọ́mẹ̀ ó sì ó yára gba ímánì kúrò lọ́wọ́ èèyàn tí ó sì bá pọ̀ lápọ̀jù tí àìní jẹ́ bá pọ̀ lápọ̀jù tí àìní mú bá pọ̀ lápọ̀jù tí wọ́n bá polówó nǹkan míì fún yẹn gbà mí èyí ṣe o abájíkílódé àtijọ́ àti mú iná ni abájíkílódé àìrílẹ́gbẹ́ iná ni àmọ́ yóò obìnrin tó náà ti padà ń ta abẹ́rẹ̀ jẹun lónìí lẹ́nu tó náà ti ń dúró pé láà òun ní ẹgbà tí abẹ́ òun lẹ̀fẹ́ ní káfíẹ́ lẹ́tọ̀ àwọn ìgbà tí ẹbí dé tí ìyá dé tí wàhálà dé tí ìdààmú dé òun gẹ́gẹ́ nílò ọkùnrin káàkiri nígboro sí kí ló dé alágbọ̀dọ̀ jẹun kí ló dé alágbọ̀dọ̀ wọ́sọ kí ló dé ìbílẹ̀ gbọ́dọ̀ máa gbé ní ìgbọ̀dọ̀ máa di àsùtà aláwọ̀ dáwọ́ láàmú tẹ́lẹ̀ bí ó sì ṣe wá jẹ́ pé mo ń dáwọ̀ yẹn láàmú yìí wallahi innal insana la yatgha an ra'ahu istaghna ọlọ́run bá sọ mọ́ al-Qur'an olúwa mi ní innal insana lákínní la yatgha ọlọ́run mi ènìyàn tẹ́rù yẹn ọmọ ènìyàn máa yàtọ̀ ju ọmọ ènìyàn máa ń dídakúdá o àmọ́ kí ni ó ti ọmọ ènìyàn débẹ̀ àrùn àhústàbùnà níjọ́ tọ́mọ ènìyàn bá ti wo rẹ̀ pé ìníjẹ nìkan kan mọ́ ọ̀rọ̀ ti dé báwa náà so bí ó sì ṣe máa ń dẹ̀sìn mọ́ èèyàn lọ́wọ́ ọlá náà a máa dẹ̀sìn mọ́ èèyàn lọ́wọ́ ẹ̀mẹ́ta ọdún nígbà tí wọ́n lọ́lá lánàá àmọ́ bí wọ́n ṣe kùnkẹ́rẹ́ lórí ọ̀rọ̀ ẹ̀sìn àmọ́ nígbà tọ́lọ́ wọn ọba subhanahu wa ta'ala fún wọn ní ìtọ́wò ẹ̀kẹ̀gbẹ́ ilé ẹ̀yìn ẹ̀tọ́ wò wallahi wọ́n fi ẹ̀sìn pìtàn ní wọn nísìn ìní àti ibùkátà sí ọ̀rọ̀ al-istiqama làkọ́jọ́ ọ̀rọ̀ táwọn sọ lónìí kì í ṣàkọlé táwọn rò pé àwọn ènìyàn lábẹ́ kan wá gbọ́ èmi àti igé bùkátà sí ká gbọ́ kì í ṣàkọlé táwọn sọ pé ìyá tó tẹ̀mọ́ tí ó kí gbọ́ sọ́kọ́ lẹ́nu dákọ́ wá gbọ́ ìwọ tó ń gbọ́ sọ́kọ́ lẹ́nu gan ìwọ gánì láti wá gbọ́ nítorí pé àwọn atẹ́kùn tí ó mọ̀ fẹ́ sí wa pọ̀ àwọn ìdààmú tí ó mọ̀ bá wá ń bí ẹ̀sìn ó pọ̀ àwọn àdánwò tí ó mọ̀ bí wọ́n pọ̀ táwọn kìíní ìbá ń dé bó láti mọ̀ dúró lé lọ́wọ́ bá ṣe ń fi kún pé innal ladhina qalu rabbuna Allah àwọn tá ti ní rabbuna Allah ìgbàgbọ́ ti dúró olùtúwẹ̀ àwọn tá lè máa fọwọ́ sọ̀yà pé olúwa tiwa onítàní Allah
ọlọ́run wa ní àmọ́ nígbà wọn sọ wọn ẹ̀kọ́ sọ nìkan o tún mọ̀ istaqamu ọlọ́run ni wọ́n wá dúró lórí ẹ̀ ó túmọ̀ sí pé lẹ́yìn ipa nígbàgbọ́ atúbù káàtà sí al-istiqama olúwa ni wọ́n ní tatanazzalu alayhimul malaika ó ní àwọn tí wọ́n wá sọ gbólóyìn tí wọ́n dẹ̀ dúró lórí àwọn màláìka wọ́n wà máa sọ̀kalẹ̀ síbi tán bá wà pé alla takhafu wala tahzanu àwọn màláìka wà máa sọ̀kalẹ̀ wọ́n máa sọ fún wọn la takhafu lórí ìgbàgbọ́ tẹ́tí ní ẹ má bẹ̀rù ẹ má bẹ̀rù ẹ má bẹ̀rù wala tahzanu ẹ má banú yàtà mustaqim pẹ̀lú hàlù tó wà lónìí má ti fi ra ẹ sọ pé o mustaqim ní ẹ pẹ̀lú hàlù tó wà lónìí jẹ́ kí intadir hatta tataqallab al-umur jẹ́ káwọn kan ti ẹ̀ change díẹ̀ káwọ́ ewu ẹni tí ò ní ìtọ́lọ́wọ́ nínú wa lónìí tó wò sí lọ́wọ́ rẹ̀ dáadáa má ti wọlé epo ní istiqama jẹ́ kó dénà kárí ọ jẹ́ kó dénà ẹni owó sì ń bẹ lọ́wọ́ rẹ̀ láàrin wa má ti wọlé epo ní istiqama jẹ́ kó lọ́wọ́ fi àyèrí lò lọ́wọ́ ọbọ̀ fi tó ẹlẹ́nu wò díẹ̀ káwá wo pé ṣọ́ọ̀ṣì dúó àbọ̀ ní dúó má ti wọlé rẹ̀ epo ní istiqama ẹbí gbogbo àdórí arí gbangba báyìí ní gbangba báyìí a máa fi ìmọ̀ ní ẹ̀ gbangba báyìí a máa fi ìmọ̀ ìjẹ́mbẹ̀ ní ọwọ́ rẹ̀ apariwo súnà inú gbọ́dọ̀ pọ̀ láti ìfẹ́ fárùn gbọ́n kò dáká máa fárùn gbọ́n ẹ mẹ́jà máa fárùn gbọ́n ó dò sọba tí ń sọ yìí ẹ̀jẹ̀ kọ́lọ́ mi débi iṣẹ́ rẹ̀ máa ń tọ́jú ọ̀rọ̀ tí wá dé bóyì adẹ́gbàṣẹ́ lọ́wọ́ rẹ̀ o nítorí pé àríkí ló dé torí inú gbọ́n rẹ̀ yìí náà ni wọ́n lọ ẹ̀rẹ̀ tí ó ní inú gbọ́n kìláàfù wa bẹ̀rẹ̀ láàrin àwọn àfà nasallallahu salamata wal afiya àwọn ọ̀rọ̀ ìbátan ọkọ̀ gbọ́lẹ̀ náà àti wọ́n gbọ́gbọ́ ilé ìlẹ́nu tí náà ẹgbẹ́ àwọn ti sọ bẹ́ẹ̀ wọ́n ní ọ̀nà jẹ́ ọ̀nà ọ̀run ni ọ̀nà fún ọ̀nà ọ̀run ni àwọn ajámu yìí náà ni ajámu yìí náà ni ọlá ẹrú bẹ́ẹ̀ ó gbàgbé ni ó gbàgbé ọlọ́run Allah subhanahu wa ta'ala torí pé tọ́wọ́ bá gbàgbé ni ọ̀rọ̀ náà ti bọ́lá ọba sọ fún Al-Qur'an kó wa man yattaqillah yaj'al lahu makhraja wa yarzuquhu min haythu la yahtasib ọlọ́run gbẹ́ni jẹ́ tó bá lè páyà Allah subhanahu wa ta'ala lórí àlámọ̀rí kan ó wá fi nǹkan yẹn lẹ̀ ọlọ́run ọba ní pé yaj'al lahu makhraja ọlọ́run ọba ó fún ní ọ̀nà àbáyọ sí àlámọ̀rí náà wa yarzuquhu min haythu la yahtasib ọlọ́run wọ́n tún máa ṣe ìjẹ́ ẹ̀mú fún ọlọ́run tí ò lérò àmọ́ ìmọ̀ ìnádà istiqama nádà tó bá ti ní kí bá ṣe ń sọ yìí kí ni àti ìmọ̀ tí ìwòra wa pa ní ìmọ̀ ni mọ́ tí ìwòrán àyẹ́pẹ́ ìmútí jẹ́ ká ìṣẹ̀tọ́ dé kí ni ládé bóyí tí ń fún ọlọ́run dùn bọ́ọ̀lù tí ń fún ọlẹ́sẹ̀ rọ bẹ́ẹ̀ ni tán dùn ọ̀sùn wa ọlọ́run sùn ọjẹ́wọ́ ọ̀run jẹjẹ ọwọ́ sọ ọ̀rá sọ̀wọ̀ gbogbo dáadáa lọ níbi sẹ́nu ayé ọwọ́ yín lójú kan mọ́ tí wọ́n parí oyè ara ni mi o bàbá dé pé wọn láìsàn tí wọ́n ní kí ní dágbé dé wọ́n ní tí àbá ilé ti lò báyìí láàrin wákàtí kan yóò lọ ní ọkàn nínú ẹ̀mọ́ ni mẹ́ẹ̀ parí jẹ́ oúnjẹ wa wọ́n kọ́ wọn náà tó bá ní àmọ́ kìnní kan ni o ọtí ni wọ́n fi po oògùn yìí papọ̀ o kódà àsan ọtí gan ni wọ́n kàn rọra tọ́ kìnní kan díẹ̀ sí náà ni ó kú wa ní istiqama ó kúta lórí sọ pé ẹjẹ́ máa fara dá ìnira yìí ẹnu ìwọ̀gùn mi wà àtẹni tí ó sọ pé ẹ̀dá kan bá ń gbé wá ọtí mọ̀ ní ìṣàṣàfún látara àbí láti yàtọ̀ ṣẹ̀mọ̀ túmọ̀ rẹ̀ ṣe àpẹ́ kò aṣọ pé olùgbàgbọ́ òdodo lẹ́ẹ̀kan ẹni tó ní istiqama lẹ́ẹ̀kan a ní mísìlú hú mísìlú jabal ṣe àpẹ́ sójú àpáta mẹ́rin ojú àpáta àìsàn ti dé kí ló ṣe níṣìn ó ti yẹ èmi àti kámọ́ ti proud wọ́n ti wó rẹ̀ àwọn alẹ́ ìṣẹ́bọ́ mọ́ nígbà gbọ́ta ìdùyédé ìgbẹ́nu rẹ̀ sọ a ní ọbẹ̀ ọlọ́run kan mọ́ ìṣẹ́gbọ̀ gbòyà yìí rẹ̀ ó wà nígbà Ibrahim alayhi salatu wassalam anábì Ibrahim bàbá àgbàgbọ́ tọ́lọ́wọ́ bá gẹ́rẹ́ tún júwe rẹ̀ fánàgbà Muhammad sallallahu alaihi wasallam wa tabi' millata Ibrahim hanifa anábì Ibrahim tí ó gẹ́lẹ́ yìí tó ti ní gbàgbọ́ tán ní tún sọwọ́lọ́ pé arini kayfa tuhyil mawta ọlọ́wọ́ tó fẹ́ mọ kíní kẹ́ mú fẹ́ rí bọ̀ tí mọ iye òkú wọ́n ti mọ́ ń sọ òkú dáláyè ọlọ́wọ́ ni wọ́n lam tu'min tó wà nígbàgbọ́ ni ó ní amú nígbàgbọ́ mọ́ kàn tó fẹ́ kọ́kàn ló balẹ̀ sí ni ọkàn ló balẹ̀ àbí ò balẹ̀ lóòótọ́ ọlọ́wọ́ sì fi hàn wọ́n yẹ báyìí àtẹ̀yẹ báyìí ó yà àwọn ẹyẹ ni lẹ́lẹ̀ yẹn ó yà pa wọn kún yẹn lẹ́yẹlẹ́ ó yà wá kún wọn tán ó yà dàpọ̀ dàrúdàpọ̀ tán lẹ́bí kasọ́nà bí ó yà ńgbà wọn ẹ̀fọ́ òhún wá kó gbọ́ àwọn ẹyẹ yẹn wọ́n kó wọn lókọ́ wọn lẹ́yìn kọ̀ọ̀kan olúwa mi sọ fún wa nínú ayà yìí náà pé tí ìnẹ̀kẹ́ sáàyà àwọn ẹyẹ náà wọ́n mọ̀ fọ́ báyìí sáàyà tí wọ́n mọ̀ fọ́ báyìí ìyí gbọ́ pé àdàbà ó àdàbà sì dé ìmọ̀ni ti dúró àbí mọ́ni òdó ìmọ̀ni bẹ́ẹ̀ ṣe kí o tún bẹ̀rù lórí ẹ̀ wallahi Nabi Ibrahim alayhi salatu wassalam ẹ̀rú tún bá ọ̀pọ̀ ní ìmọ̀ni báyìí ìdún bẹ̀rẹ̀ wọ́n bá ní wajnubni wa baniya an na'budu al-asnam ìrọ̀lọ́ dákùn sánú ni lámí mọ́sá kómi yọ gbé mi jìnà àtẹ́mí àti àwọn àrọ́mọdọ́mọ mi mẹ́ta sẹ́mọ̀ gbẹ̀yà ìwà wọ́n fọwọ́sọ ya o kódà sẹ́yìn àti ìdáwò ìṣẹ́mọ̀ mọ́ yẹn àwọn agẹ́ni ká máa bẹ̀rù lórí ara wa jùlọ pé ǹjẹ́ àbílọ rẹ̀ gbọ́ síbi ẹ̀bọ tó láwọn àdéhùn kan máa ń dé ọlọ́mọ gbé bá wa ní aláwọ̀ oríṣiríṣi àwọn èèyàn ìgbà kí ní ìdé ní kálukú lè dúró mọ́ aláàkálukú lè dúró mọ́ ìmọ̀ ń tó sọ báyìí tó bá yíwọ́ lẹ́mí sí kálukú ọmọ kílẹ̀ ní iṣẹ́ ni aláìkò yìí nígbà míì kódà àlàyé ó tún wà fún wọn nínú Islam nígbà tí ó lè dúró mọ́ bí mọ́ni rẹ̀ mọ́ nìyẹn ìgbàláyé tún wà fún mẹ́ àmọ́ bí mọ́ni rẹ̀ mọ́ yẹn ó ti já wálẹ̀ kúrò láwọn ẹ̀kọ́ kan tó yẹ kó dé àmọ́ níbi tí àdìsí kọ́ mọ̀ dáa sí rè bó ṣe máa ń hàdì tó yẹn gbogbo ẹni tó bá lè dúró wal aqibatu lil muttaqin ṣe láwọn tí wọ́n bá dúró yẹn ẹni ní ìṣẹ̀kọ́ mọ̀ kò sí ní ìkẹyẹ bá ṣe lè le tó wàláhì máa ń padà ń dùn
ẹwà wọn àlùfáà tí wọ́n ti lọ nígbà tí wọ́n láwọn al-Jahmiyya tí wọ́n láwọn bẹ̀rẹ̀ lórí ọ̀rọ̀ khalqul Qur'an lórí pé al-Qur'an ni ẹ̀dá lò náà kí ṣe wọ́n fa ọ̀nà orí fìrù fọ́nà ni ọ̀nà onígbà fìrù fọ́nà àwọn kiri yóò kan nígbà tí wọ́n ń tú àwọn ìwé tí ó ṣe ìwé lárúbáwá tí wọ́n ń tú sí èdè lárúbáwá kí ni wọ́n fa péjọba wọ́n wá kọ́ àwọn mùsùlùmí àtẹ́gbẹ́sẹ̀ mùsùlùmí ẹni bá ṣe àti gbé ìdè míì yẹn tó sì gbọ́ lárúbáwá máa bọ̀ wá fún ọ níṣẹ́ afẹ́gbé ọ̀làjú wọn láṣà lárúbáwá ó wá fa pé àti muslim àti christian àwọn akọ gbogbo wọn papọ̀ ìgbà kọ́ wọn papọ̀ níbi ẹ ti ń ṣe àwọn iṣẹ́ translation yìí ibẹ̀ lọ́wọ́ ti da àwọn mùsùlùmí ká àtàwọn kiri yóò kan papọ̀ ló bá bí pé ẹ wo alukur'ani yìí tẹ̀ka ẹ̀ báwo ló ṣe jẹ́ àwọn mùsùlùmí dáhùn wọn ní alukur'ani yẹn ọ̀rọ̀ Ọlọ́run ọba wa ni àwọn mùsùlùmí ìmọ̀ èdè ni wọ́n mọ̀ kìí ṣe ìmọ̀ ẹ̀sìn kìí ṣe ìmọ̀ alukur'ani kìí ṣe ìmọ̀ sunna àmọ́ wọ́n ní ìmọ̀ èdè ọ̀rọ̀ Ọlọ́run ọba ni wọ́n ní bẹ́ẹ̀ ni tó bá jẹ́ ọ̀rọ̀ Ọlọ́run ọba tani wá dá ẹni irọ́ ẹnìkan kò dá o nítorí pé ọ̀rọ̀ ní alukur'ani tó jáde láti ọ̀dọ̀ Ọlọ́run ọba sórí tó bá jáde látọ̀dọ̀ Ọlọ́run ọba wa subhanahu wa ta'ala òun ní sọ ọ̀rọ̀ jáde tó bá jẹ́ bẹ́ẹ̀ kìí ṣe ẹ̀dá kankan nǹkan ní tó ń pè ní ọ̀rọ̀ náà ó ní tó bá rí bẹ́ẹ̀ kí lẹ wá ń bá àwa kiri yó àwọn ẹ̀tọ́ jẹ́ Nasara kí lẹ ń bá wọn jà sí lórí pé Isa ọmọ Maryama táwọn ń pè ní Jésù kí lẹ jẹ́ wọ́n bá wọn jà ipe kì í ṣọlọ́ tẹ́ bá ti gbà pé ọ̀rọ̀ tọ́lọ́run ọba ń sọ ara Ọlọ́run ni ọ̀rọ̀ wà Isa náà ara Ọlọ́run náà wà ó ní kí ni túmọ̀ rẹ̀ kí lẹ gbà lérò ó ní bẹ́ẹ̀ ni ṣe bá Ọlọ́run ọba sọ fún wa pé Isa tẹ́ wò yẹn wa kalimatuhu alqaha ila Maryam ike tó pè ní Isa yẹn gbólóhùn ní látọ̀dọ̀ Allah subhanahu wa ta'ala gbólóhùn ní tó fi sára ara Maryam tí wọ́n jẹ́ pé gbólóhùn ní Isa á jẹ́ pé ọ̀rọ̀ látọ̀dọ̀ Ọlọ́run ọba ní Isa tó ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ Ọlọ́run ní Isa ọ̀rọ̀ Ọlọ́run ní alukur'ani tí alukur'ani tí ò bá ti wá jẹ́ ẹ̀dá á jẹ́ pé Isa náà òun náà jẹ́ kí ni jẹ́ máa òun náà jẹ́ ẹ̀dá nìyẹn ó bá jẹ́ pé alukur'ani ọ̀rọ̀ látọ̀dọ̀ Ọlọ́run ọba òun ní Isa á jẹ́ pé òun ní alukur'ani á wá jẹ́ pé Isa náà ọ̀rọ̀ látọ̀dọ̀ Ọlọ́run òun náà ìdájọ́ tí ń bá ti ń bẹ fún ọ̀rọ̀ Ọlọ́run òun náà ni ó mọ̀ bẹ fún Isa ìrújú bá dé wàhálà bá dé ìhà ìwúlẹ̀ tó wá ń sọ yìí gbọ́dọ̀ àjọ adé gbé gbàgbà lọ́rọ̀ bá dàrú ẹ̀wọ̀n wá dàrú a máa di pé ẹja padà síbi tá a ti mọ̀ níwájú ò bá ṣe lọ èyí ó ṣe kí ni jama ó ṣe padà sí a bá ní òkè tó bá yẹ pé torí pé aṣọ pálí Kùránì ọ̀rọ̀ Ọlọ́run ni ipe kejì ìṣẹ̀dá ní wàá mú iná ìwà pé Jésù ní Ọlọ́run tó bẹ́ẹ̀ ti gbé wáyà fún wa ní sí pé ọ̀rọ̀ Ọlọ́run náà ó dá a pé Al-Kùránì ní ti ìṣẹ̀dá mọ́ ọ̀rọ̀ Ọlọ́run nílò tó àmọ́ kalamun makhluq ọ̀rọ̀ ní tọ́lọ́wọ́ bá dá tó èyí sá náà kílò náà ọ̀rọ̀ ní tọ́lọ́wọ́ bá ṣe kí ni tó dáhùn náà àwọn ọ̀pá ọ̀dọ́ ẹ̀rọ àwọn kiri yóò àmọ́ kò sí mọ́ lọ́wọ́ bá dìbò lọ yánu àwọn sákúrò níbi ìpìlẹ̀ níwà ní ìpìlẹ̀ dáwà ẹlẹ́gẹ́ ìpìlẹ̀ ó sì lọ́rọ̀ Al-Qur'anu kalamullah wa laysa makhluq wa laysa bi makhluq wa la yanbaghi an yakuna makhluqan Al-Qur'an yẹn ṣe ẹ̀dá kò sì tọ́ kó jẹ́ ẹ̀dá tó bá ti di jẹ́ ẹ̀dá kálọ́ dá ọ̀rọ̀ tó jẹ́ látọ̀dọ̀ Allah subhanahu wa ta'ala bi harfin wa sawt tó ní ohun tí Jibril ń gbọ́ àtàwọn tí Ọlọ́run bá ń bá sọ tí wọ́n ń fetí ara tí wọ́n gbọ́ àdébí Musa alayhi salatu wasalam ń gbọ́ bọ́lọ̀ wọn bá ti ń bá sọ̀rọ̀ báyìí ohun tí wọ́n ń tẹ́ ìlátọ̀dọ̀ Ọlọ́run tó wá lẹ́nìkan ló dá táwọn dá tó wá bí sára Ọlọ́run lẹ́gbẹ́ ìgbọ́lọ̀gbọ́lọ́gbọ́ ti mọ̀ àmọ́gbà àwọn ọ̀nà láti inú àwọn aláìmọ̀kan ìwà alábádé ẹjá bẹ̀ẹ̀ gbà pé tó kalamullahi makhluq ni ọ̀rọ̀ ìbá dogun àwọn ìjọba tó dáwà aláàlẹ́ náà kò sí mọ̀ àwọn àrùkù wọn ti mú pẹ́ẹ̀tì wà ẹjá já gbó pàdùkùrá ní ẹsẹ̀ dáwò alàdìmọ́gbà ọ̀nà sọ́rọ̀ láyé alùkùrá ní ẹsẹ̀ àmì ẹ̀dá ni ó so tó bá ti ní Ìsá ọ̀rọ̀ Ọlọ́run ni a ní bẹ́ẹ̀ ni wà tẹ̀lé mọ́tò lọ́wọ́ bá pè ọ̀rọ̀ Ọlọ́run ni lóòótọ́ àmọ́ Ìsá ẹ̀dá ni alùkùrá yìí kọ́ ẹ̀dá ni àwọn tí wọ́n yìí sọ́rọ̀ wọn àmọ́ implication ti bẹ́ẹ̀ bí ìpínlẹ̀ ẹ̀dá nígbà ìjọba gbàtọ́ ìjọba bẹ̀rẹ̀ sí nítọ̀ ó yẹ ìyá àfà tẹ́ ń bẹ nínú ìlú ìntẹ́ gbọdọ̀ mọ́ sọ ni ẹni tí ó bá ti sọ àdìmúsálá nìbọn àwọn afá kan torí àdìmúsálá ní ibi pa àwọn wá ní inú ọkà àwọn ẹ̀rù kéwù táwọn ké Al-Qur'ani ìṣẹ̀dá Al-Qur'ani kalamullah wa laysa bi makhluq àmọ́ ìta àdúrà dídí ìjọba kí lẹ́bí àmọ́ wí akọ́sálá yìí wọ́n dúró ìjọba pé ó rà káwọn ilé ìṣẹ́lá yóò rẹ̀ wọn ní sẹ́mọ̀ gbé wọn a máa gbé yí aláṣì gbé yóò dẹ̀wọ̀n ẹ̀wọ̀n ọ̀dà inú ọkàn mi ìnígbà pé ẹ̀pẹ́lẹ́ dáyà nìtọ̀ ẹ̀dá ni mọ̀lọ́láyà tàlàfíà àwọn kan lọ àwọn kan fi dùn aláwọ̀ nígbà Al-Qur'ani kalamullah wa laysa bi makhluq in tí ló ń bọ̀ níbi ìsìnkọ́mọ̀ láṣọ yìí ó bá di kọ́ra àwọn tẹ́ ẹ̀dá tí mú kò ní jẹ́ wọn nìkan mọ́ ẹ máa pàwọn òkú yìí máa ní orí ọ̀pọ̀lọpọ̀ afá ti fọ́ọ̀lù ní ẹ̀ afá mi sálọ gbogbo kan ó gbẹ̀sọ̀ kankan tó bá pé ìpìlẹ̀ wọn èyí sọmọ lárúbáwá pìlẹ̀ bí àwọn ẹni tí wọ́n rà kúrò lóko ẹrú àbí tí wọ́n rà àwọn baba ńlá baba wọn kúrò lóko ẹrú wọn rí bí fàyà ìyàjà wọn yóò lọ ó wá sẹ́pọ̀ àwọn afá mélòó kan iná àwọn afá àdó náà ó ní al-imam gbólóhùn tọ́lọ́wọ́ ọba wí bẹ́ẹ̀ ni pé gbólóhùn pé máa jẹ́ Ìsá ìsìdákìndàbà ǹjẹ́ Ìsá gbólóhùn tọ́lọ́wọ́ ọba mi nìyẹn kì í ṣe pé Ìsá wá dàbí ọ̀rọ̀ tọ́lọ́wọ́ ọba ń sọ tí ànábì Mùsá ń gbọ́ tí Jibrilu ń gbọ́ táwọn tí wọ́n ń gbọ́ ní ẹ̀dá tí wọ́n ń gbọ́ ibẹ̀ kì í ṣe irú yẹn ni gbólóhùn tán pé Ìsá ìtumọ̀ gbólóhùn tán pé Ìsá ni pé máa jẹ́ Ìsá ìsìjẹ́ sọ́yìn tá a sọ látà ọ̀rọ̀ wa kan sọ ni ọ̀rọ̀ táwọn yẹn yìí ọlọ́run bá ti parí oyún ti dé sára rẹ̀ oyún bò oyún ti dé kádó bọ̀ oyún ti ń dàgbà ó sì dìbí ìtumọ̀ wákẹ́lì mọ́tò hu alqaha ila Maryam ẹ̀mọ́ Muhammadu mẹ́wọ̀n wọ́n ti fìyà jẹ wọ́n ti dè wọ́n sẹ́kẹ́sẹ́kẹ́
gbogbo jìyà tẹ́yẹ̀ lè jẹ láyé náà ti fi jẹ wọ́n fi pa wọ́n fi ọyẹ kí wọ́n fi jẹ wọ́n yà wọ́n fi máa gbogbo káwọn gbé ìnira ayé àmọ́ òdo ọ̀rọ̀ al-Qur'an kalamullah wa laysa makhluq yàrá al-Qur'an yìí ọ̀rọ̀ Allah subhanahu wa ta'ala wa laysa makhluq al-Qur'an yìí ṣe kí ni jama'a kì í ṣẹ̀dá Imam Ahmad ibn Muhammad ibn Hanbal rahimahullah àwọn adúlé ọ̀rọ̀ ibẹ̀ òye ẹ̀ náà wá ìjẹ́ mọ̀ pé ó wá di ẹmọ ẹgbẹ́ ìbọ̀ bí ìgbà tán bá ní wọ́n ní kẹ́ máa gbé ìbọ̀ ìwọ̀nyàn bọ̀ wá sàbújá ṣe pé Àbújá kí ní Àbújá jẹ́ sí wa Nàìjíríà ẹ̀ gbọ́ kápítà wa ni ẹ̀ ẹ̀rọ kéjọ tó wà bá ti kọ́rọ̀ ìyẹn dá Àbújá wà láàdí àdúrà lóde nígbà Àbújá lọ yẹ kán ọgbẹ́ ó ti lọ pinnu ibi tí wọ́n ti finish lẹ́nu èèyàn kàmẹ́ ẹ̀ nígbà wọn kan gbọ́rọ̀ kó oṣù tó dípa tí tó kó pàtí nígbà wọn ká gbọ́ pé Àbújá àwọn ẹlòmíì ti sokún yó Àbújá lọ tó wá gbé lọ ibi tí wọ́n ti ti mẹ́wẹ́ nù tó Àbújá máa ń dẹ́rù bá lòtọ̀ ọ̀rọ̀ Imam Ahmad ibn Hanbal wá débi Àbújá ẹ bá gbé bọ̀ Allahu akbar Imam Ahmad rahimahullah àwọn àtàfà àkókò tọ́jọ́ ń bẹ lórí àfà àkókò ọ̀nà tí wọ́n wá pa àwọn yẹn bẹ́ẹ̀ mọ́ ọlọ́wọ́ bá ti pariwo lọ́nà ní Ahmad ilẹ̀ nìkan lọ́kùn orí gbogbo àgbáyé o wọ́n nìkan lọ́kùn ní òróró yóò wọ́n ti fẹ́ mú ọlọ́ kojú ọ̀gá gbà number 1 in the whole world wọ́n fẹ́ lọ rí mú ọkùnjú rẹ̀ lọ ìntọ́ bá sì sọ́la yóò tẹ̀lé o tó bá ilé dẹ́rùbọ́ tí wọ́n náà bá rí ní al-Qur'an kalamullahi wa huwa makhluq ó di gbogbo ayé ọmọ wíyó títí lọ láì wọ́n yẹ bá al-Qur'an kalamullahi wa laysa makhluq ó ti ẹ́ ṣe kó pọ́ lóòótọ́ àmọ́ òdodo yóò sì mọ̀ ṣẹ́kù ilé lórí kìyà ààrẹ máa rẹ̀ ti dìde pé sẹ́ ìní kúrò lórí òdodo yìí ó wá kú díẹ̀ kẹwọ́n àṣùpàṣùpà àti wọn tó wọ àwọn aṣáàdùwàlá ilé yẹn náfìlà àwọn bẹ̀rọ̀ ọlọ́run ẹni iṣẹ́ ìyẹn fojú mi kan ẹni iṣẹ́ gbogbo ẹ̀kọ́ sì dájọ́ láàrin ọ̀rọ̀ bí àti al-Imam Ahmad rahimahullah wọn kú lórí ìrún náà ìjọ́nà nígbà tí wọ́n fi parí náfìlà tí wọ́n fi parí àdúrà tó fi ṣe gbogbo ẹ̀ àbá ariwo sọ ni ìjà kí ló ṣẹlẹ̀ ọba ti wàjà ẹni olówó pa Ahmad kan wá dẹni tí wọ́n gbèsè àwọn tí wọ́n lọ lọ́nà kí ni a ṣe kí ni a ṣe kí ni a ṣe ẹja dá padà sínú ẹ̀wọ̀n tí a ti ń gbé wọ̀ wọ́n ti tún dáwọn padà lọ inú òkùnkùn ìyà gbogbo ẹ̀ olóbá Imam Ahmad níbo la ń lọ al-istiqama ó pé ẹ wá wà Imam Ahmad jọ náà pẹ̀lú gbogbo tó ju wọ́n rí ẹ̀dàkùn kí ló gbẹ̀yìn ọ̀rọ̀ náà lè ṣe débi pé ẹ lè rí àfá kan nínú àwọn àlfà tí ó bá sọ̀rọ̀ Imam Ahmad nínú tàbí máa ròyìn wọn ọgbọ́ Imamu ahli sunnati wal jama'a Imamu ahli sunnati wal jama'a àwọn di Imamu pé gbogbo àlfà abẹ́ Imam Ahmad abẹ́ àti àwọn aláwọ̀ pé ọ̀gá pátápátá ni ó sì tó fà al-istiqama tẹ́lẹ̀ àti iná bá lè dúró díẹ̀ sí yóò dá wọn láàmú kí ni ó lágbára òdodo tí máa ń bẹ lọ́wọ́ wa ẹ má jùlẹ̀ òdodo tá a bá ń sọ ẹ má dákẹ́ rẹ̀ o wallahi wal aqibatu lil muttaqin àti wọ̀tá olùpáyọ̀ òdodo ni o ìgbẹ́ni bá páyọ̀ ọlọ́wọ́ bá pẹ̀lú òdodo wallahi ìgbẹ̀yìn ọ̀rọ̀ padà máa ń dùn fún wọn láti jọ lẹ́ẹ̀dùn ní al-Imam Ahmad rahimahullah àwọn àdìyà fáà tó ṣe pé gbogbo alùsùn wal jama'a náà gbà pé ìmáàmù àwọn rẹ̀ nítorí mas'ala yẹn nìkan lóòótọ́ ẹ̀mí àwọn afáà pọ̀ tó bọ̀ ẹ wá wò àwọn àlùfáà míì escape kù àmọ́ wọ́n padà yẹ wọ́n àwá di kódà àwọn àlùfáà tó kù òní wọn nídìí pé wọ́n sábúrú wọ́n kàn rí wọn pé bí mọ́ni wọ́n ti mọ́ni àmọ́ ìjọta bá ń sọ̀rọ̀ al-Imam Ahmad àákàn máa ń sọ tí wọ́n náà ní pé àfáà làwọn náà àmọ́ ẹnìkan ò ní gbé wọn síwájú al-Imam Ahmad meanwhile al-Imam Ahmad níjọ́ náà lọ́hùn tó bá ní ká gbé sí ọjọ́ orí wọ́n kéré sí ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà nítorí orí wọ́n kéré sí ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà kódà ní àwọn àlùfáà nínú tẹ́lẹ̀ ń tú níyọ̀rọ̀ yìí dé wọ́n ní kìí ṣe ìmọ̀ ní al-Imam Ahmad ní ju gbogbo àwọn àlùfáà kókò yẹn lọ àmọ́ kí ni wọ́n lò ń jọ́nà kí ló kún wọn lọ́wọ́ tó fi jẹ́ kí wọ́n sọ orí òun náà ni al-istiqama al-istiqama innal ladhina qalu rabbuna